Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Insecurity wà nílùú, wọ́n ti fẹ́ẹ́ pa wọ́n tán, àpatúpa ni àwọn ọmọ wọn dàbí mọ́ńjìrì, wọn ò rí iléèwé lọ. Gọ́fúnà ó wá lọ fún $1.3 million ó fi ṣe mass wedding fún wọn. Ṣùkúndì ẹ̀ pàpàpà ẹ̀ pọ̀ wàwàwà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ́ wọn ní nǹkan. Ẹ wo bàbá yìí nísìn, ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wọn. Ọlọ́run ti níyàwó mẹ́ta tẹ́lẹ̀ o. Ó ní tí wọ́n wá ṣe mass wedding fáwọn. Òun tún wá mú kan míì sí, ẹ bá mi béèrè lọ́wọ́ dádì. Ẹ bá mi béèrè lọ́wọ́ dádì iṣẹ́ kí ni wọ́n ń ṣe. Ẹ bá mi béèrè lọ́wọ́ dádì onífìlà rẹ́ẹ̀dì. Ẹ bá mi bi wọ́n. Àpáàtì pé iṣẹ́ tí wọ́n ń ṣe, tí bàbá yìí nìkan tó lè run obìnrin ẹyọ kan tán. Obìnrin ọkùnrin tó strong gan kò lè olómi ló máa rẹ̀. Olómi ló tí bàbá yìí bá wá tẹ́rù pàǹsì tó wá yín ro. Tó ta tẹ́rù nípa wọ́n wá ní iṣẹ́ ayé ni. Ẹ wá rí bàbá yìí ṣeré oníyàwó mẹ́ta ó tún fẹ́ mí sí. 72 fẹ́ jẹ́ ẹ̀ẹ́dúró kẹ́ẹ́dú ọ̀run mọ́. Àwọn aláìní rónú. Dídọ́ àdóhùn ni wá sílẹ̀ àbí kí lórúkọ ẹ̀. Wọ́n ti máa rún ọmọ ọlọ́mọ nísì àbí tí yóò bá gbà fún wọn lókù. Bàbá ẹ sọ̀rọ̀ sókè o. This is my best marriage. And I'm not married widow. I'm married 17 years old. Ẹ wo bínú ẹ̀ ṣe ń dùn. Eléyìí lọ́mọ 17 years lòun fẹ́. Ohun tí wọ́n fẹ́ ń lẹ̀ Yorùbá nìyẹn o. Àwọn ọmọ wa under age kọ́ bẹ̀rẹ̀ sí ní kù wọ́n lẹ́pọ̀n. Ó lọ́mọ 17 years lòun fẹ́. Ó tó fẹ́ kó wá sílẹ̀ Yorùbá nìyẹn. $1.3 million. Wọ́n wá bí mọ̀jọ́ wọn máa wá di àdìmọ́ǹdìrí. Aláàbá bùkátà bá a bí òǹlò. Aláàfúrámù bá a bí àńlá. Wọ́n máa wá sí Lagos State, wọ́n máa lọ tú bíríìjì. Dr. Babájídé Sanwó-Olú Ọlọ́run ló mú ẹ̀. Pé àwọn àdìmọ́ǹdìrí yẹn wá tú bíríìjì ní Lagos State. Inú mi ń dùn báyìí ni. Inú mi ń dùn. Ó yẹ kó tú Babájídé Sanwó-Olú yẹ kó tú ọrùn yín lọ ni. Sọ̀rọ̀ o. Yanzu na da shekara 55. Mata ta shekara shi ne ƙungiyar mutu da lati da ba zan iya ba. In ba tallafin da gwamnati ba zan iya ba. To da yana daga cikin da aka bude na ba da sunana aka sana ci. Cikin alherin kai abin alhamdulillah. Ba kuma ce aka kai wannan ba ne mai shi da mana da Allah kawo haka. Mun yi kan can da mai mana addu'a insha Allah Allah ya ba mu zaman lafiya ina ba da mu da sun ba Allah yanzu da kari ne na kuma jira kari ne na jin dadin wallahi yanzu to ade Ẹ̀rí bí ni wọ́n ṣe ń dùn. Sọ̀rọ̀. Àwọn tí wọ́n kó ní Kwara ni ẹgbọ́n kan tí obìnrin yìí sọ lára àwọn tí wọ́n kó ní Kwara. Sọ̀rọ̀. That's how we keep eating our children. And we have 6 people who are here, pregnant sooner than the people. The answer of nurse, this nurse is because I think. Bàbá wa Adéyẹmí ẹ̀rọ mute. Àwọn tí wọ́n gbé ní Kwara ni lára àwọn ẹ̀ka lẹ́mà sà lára àwọn ọmọbìnrin yìí wà. Ó ní àwọn ẹ̀ka lẹ́sà ẹni sùúrù sà. Ó ní lára àwọn ọmọbìnrin lára àwọn tí wọ́n wà ń bẹ̀ olóyún àwọn tí wọ́n bímọ even obìnrin kan láàrin yẹn ọmọ tán wọ́n gbé wọn àtọmọ ẹ̀ méjì ìkan kú sọ́hùn ìkan kú ńgbà tán délé. Àwọn elétí kànnà wọn bí etí ajá wọn ò ní kí wọ́n sí àwọn Boko Haram mọ́lé o torí àbúrò ìyá wọn ni wọ́n àwọn ọmọ Ìbàdàn ní kàn ṣe mọ́lé ọ̀rẹ́ bá wa gbóṣòro ká tó kọ̀ǹtínú.
mo kí Yorùbá wí ṣe rí àwọn pípò yìí kò sígbà tí ogun ẹ̀sìn oníṣẹ̀lẹ̀ Nàìjíríà. Ẹ jẹ́ n pàtẹ́wọ́ fún yín. Kò sí ìgbà tí ogun ẹ̀sìn oníṣẹ̀lẹ̀. Torí pé ṣe láwọn pípò yìí ariwo tí ẹ̀ ń pa ariwo tí àwọn ọ̀dà mẹ́díà ń pa àtẹ̀yìn náà òun ló jẹ́ kó dàbẹ̀ ni pé ó ká wọn lọ́wọ́ kò díẹ̀ nǹkan tí wọ́n ṣe nínú ọ̀tí yẹn wọ́n fẹ́ ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n ariwo táwọn èèyàn pa látọ̀dí ìṣẹ̀lẹ̀ àlọ́dún ti bẹ̀ sí pariwo òun ló ká lọ́wọ́ kò ṣùgbọ́n sì ẹ̀ má yẹ ká tọ́ra wa Yorùbá sọ pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ẹ má bí mo ṣe ní òpin. Bàbá mi ẹ pa mi. Àwọn ládẹ́ẹ̀dẹ́ yẹn tí Yorùbá sọ ó yé Yorùbá ṣùgbọ́n lọ́wọ́ yìí sìn àwọn kiri tẹ̀ ń wò yìí àwọn àbá lórí àwọn òṣì tẹ̀ ń wò yìí. Àwọn ẹni òfò ẹ̀wọ̀n wọn lè pè àwọn ẹni òfò. Wọ́n ti ṣe ní north wọ́n máa ṣe bẹ́ẹ̀ o wọ́n ti mú sọ̀rọ̀ kọ́lẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹni bí màá yẹ bó ṣe sọ̀rọ̀ ẹni sùn wọ́n ní YouTube mi echo ẹni sùn kí ló dé wọ́n ní YouTube mi echo bàbá wa bí ẹ máa pè sórí kí lórúkọ ẹ ní o ẹ máa pè lórí fóònù ẹ pè lórí fóònù wọ́n ní YouTube mi echo. Ẹjọ́ ṣé ohun mi ló echo àbí àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹjọ́ ṣé ohun tèmi ló echo àbí àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí TikTok ẹjọ́ ṣé ohun mi ló echo àbí àwọn tó sọ̀rọ̀ lórí TikTok ẹ dákun ẹ ṣàánú ajé o ṣé ohun mi ló echo àbí àwọn tó sọ̀rọ̀ lórí TikTok ká lè mọ kọ́tà fẹ́ ṣe child padà get started Brian. Anything. Be fun, happy. Okay. What is stop? What is stop by? What is stop? Jẹ́ kí n continue. Ẹ jẹ́ kí n bèrè bóyá wọ́n gbọ́ yín. Ẹ má sọ̀rọ̀ ní ṣókí wá bẹ̀. Ẹ̀yin yẹn wá tẹ́ bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ kẹ́ bá yẹ kí n mọ̀. Ẹ̀yin yẹn wá dá ẹni tí ẹ jẹ́ kí n bá àwọn fáǹsì mi jà. Àwọn fáǹsì mi kíní yẹn máa ń dùn mí. Tí wọ́n bá ṣe tó sáré wá sórí TikTok ní sọ́wọ́n akọ síbẹ̀ pé YouTube ń ẹ̀kọ́ mi ní mọ̀. Ìjà ìtì máa ń ṣe show lọ́wọ́ ìgbẹ́ ẹni tí tó wá ń ṣẹlẹ̀ jẹ́ kí n máa mọ̀ ní comment section. Mo ṣe máa ń wò káàkiri báyìí jẹ́ kí n máa mọ̀ ní comment section. Mo fọlọ́wọ́n ọba àbẹ̀yìn ẹjọ́ kálíbà gbádùn ara tí jọ ń ṣe show yìí. Tó bá sọ̀rọ̀ lórí TikTok tẹ́ bá gbọ́ ẹ jẹ́ kí n mọ̀. Tí bá ń sọ̀rọ̀ tó bá ń ẹ̀kọ́ àti tó wà ní bá kan ẹ̀ka mọ̀. Ṣé pé tó wà lórí show ẹ̀ bá wa like show bá wa tẹ turn pop lórí ẹ̀. So àwọn tó bá máa flag wa wọ́n máa gbọ́wọ́lé náà ni wọ́n ní rí flag o ṣùgbọ́n problem máa wà bí kò máa bí kéèyàn méjì máa jábọ́ mẹ́ta tó máa report page wa àwọn tó ń ní page àwọn TikTok nǹkan kan wọ́n lè máa drop àwọn tó ń wò wá ẹ ṣeun bàbá wa ẹ bá wa gbóṣò kàwé bí wọ́n ń gbọ́ yín. So wàhálà wà gan o wàhálà wà gidi gbogbo náà ṣe nínú tiẹ̀ wọ́n sì máa practice ẹ̀ o wọ́n máa practice ẹ̀kọ́ máa gbọ́ breaking news níjọ́ kan pé ẹnìkan ń lọ wọ́n sọ pé ó bá àná bì wọ́n ló sọ pé ó rí kinní kan ò ṣe kinní kan wọ́n lẹ̀kọ́ pa wọ́n lagi mọ́ wọ́n yìí máa ṣe bẹ́ẹ̀. torí tẹ bá ní kẹ máa wo àwọn pípò yìí tẹ bá wo ìgbà tí wọ́n ti bẹ̀ sí fi ẹnu ara wọn tú àṣírí àwọn síta pé Mali làwọn ti wá Burkina làwọn ti wá kinní kan làwọn ti wá kinní ń létí ni wọ́n ń létí ni wọn ò dé òrùn rárá. Ó lé ní o. Wọ́n sì máa ń ṣe bẹ́ẹ̀ òjẹ́ tí sì ń bọ̀ Nàìjíríà ẹ má jẹ́ ká tanra wa jẹ. Òtítọ́ tó yẹ mí lẹ́nu sì ni pé gbogbo àwọn olórí burúkú àfa yìí àwọn àfa ẹlẹ́yin jíjó ẹlẹ́rù òfò lórí yìí ṣé bí ìjọba Nàìjíríà rí wọn àbí wọn rí wọn. Bí wọn rí wọn táwọn èèyàn bá kọ́mẹ́ǹtì síbẹ̀ sí pé ìjọba ò lè gbé wọn torí pé mùsùlùmí ní ìjọba wọ́n máa wá àwọn yẹn kiri. Wọ́n mọ́ sọ̀ síjọba. And again, Nigeria Army Codes kí ni wọ́n fi kọ́ kéwú náà fi kọ́ síbẹ̀ wọ́n dẹ̀ bílù báwọn làwọn ní Nàìjíríà. So ẹ má ní ìmọ̀ bóyá bó ojú tèmi fi wò ó kọ́ làwọn lè máa fi wò ó ẹ lọ́rùn nǹkan tí wọ́n kọ ẹ̀yin tẹ́ bá lè translate kéwú yẹn ẹ lọ́rùn nǹkan tí wọ́n kọ síbẹ̀ ẹ lọ́ wo. Bàbá wa kí ló kọ síbẹ̀.
èmi ò mọ lọ́kọ síbẹ̀. ẹni tó bá mọ̀ tó bá wa kọ sí comment section à ń gbọ́ yín sàn. àwọn pípò yìí wọn ò mú kékeré ṣọyẹ ní gbogbo àwọn àfáàtẹ máa rí tẹ́ máa láwọn àwọn Yorùbá gidi làwọn tó ń fẹ́ yẹn irọ́ ni ẹ jẹ́ kí wàhálà ìsìn yẹn dé sí ṣọyẹ ìwọ ọmọ yẹ tó jẹ́ àbọ̀dìṣà tó jẹ́ kìsẹ́nì wọ́n á fọ́jú mọ́ ẹ lórí wọ́n á lọ fi ẹgbà àwùjọ náà. wọ́n á gbà láti níwájú àlá àmújẹmújẹ. ìjọba Nàìjíríà èmi bìí gbogbo àwọn tí àwọn mùsùlùmí tí wọ́n sọkúsọ lẹ́nu yìí ṣọyẹ yìí Ìbàdàn tó bẹ̀rẹ̀ àròpéré ni àmọ̀ pé ó máa le ó yẹ kí wọ́n ṣàgbọ́n wọn tó bá jẹ́ kì sẹ́nì kan ló pèsè ní sí pé ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ òfin Mósè àwa náà ni ṣọyẹ ni òfin Mósè náà wà òfin Mósè wà tó burú ṣe dá lọ lọ òfin Mósè wà bọ́tí àwọn òfẹ́ gbogbo ṣìtọ́sì yẹn humanity làwọn méjì ìfẹ́ lọ́lọ́run sọ ìfẹ́ náà ní Bíbélì tí wàá sọ fún wa gbogbo tí yóò ti fàtúlù ẹ̀pà lọ́rùn tu ẹ bá dè wọ́n ní bùbá ẹ̀sìn wọn bẹ̀ àbá yẹn sí ọ̀rọ̀ mẹ́nu lẹ́ẹ̀kan ni. bẹ́ẹ̀ ni ó sí ọ̀rọ̀ mẹ́nu ni gbogbo ayé sìn àti ní wọ́n lè fi tún sìn ẹsẹ̀ mẹ́rin ìsìlámù ní ẹyọ kan ti kúrò mẹ́sìn. mẹ́ta ti kúrò ń bẹ̀ mẹ́ta ti kó ẹyọ kan ló kù. ìjọba Nàìjíríà tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ kí ìlú ìdá táwọn náà bá ṣèṣe pé mùsùlùmí làwọn àwọn ò lè dá sí kí wọ́n bá mú àwọn pípù yìí wọ́n mú wọn. Burkina Faso kò tí ì débi tó dé yìí àwọn mùsùlùmí wọ́n sọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ ní Burkina rẹ̀ pé mú àwọn mẹ́ta ló ṣàwọn ọmọ gbàgà. ẹ̀wọ̀n ọdún méjì. ló ṣàwọn ọmọ gbàgà ẹwọ àwọn tí wọ́n tún jáde sí tó láwọn àwọn jà fún kinní kan ó gbókùnrin ayé wọn lẹ́yìn wọ́n ń sun mí lójú ni. wọ́n sunkún bíi bébì mi. so ẹjọ́ tí wọ́n mọ̀ pé Nàìjíríà yẹn lóòótọ́ gbogbo ara ní tí ó ṣe pé àwọn mùsùlùmí lóbi Nàìjíríà yẹn àbọ̀fọ́ àyè kọ́ ni máa bá wọn ṣe àwọn lẹ́kọ̀ọ́ pẹ́. tàbátẹ̀rí pásítọ̀ tó ń ṣọ̀ṣọ̀kúṣọ ẹmú náà pásítọ̀ tó bá wàásù kí wàásù ẹmú àfáà tó bá sọ̀kúṣọ ẹmú tó bá lè ṣe níṣẹ́ tí náà ló sọ̀rọ̀ ẹmú ẹmú bí sí gbogbo ẹ̀ sí. wọ́n kí wọ́n lẹ́hùn kúlù mọ̀ sọ́ọ̀dìn. à ń gbọ́ yín sà. à ń bàbọ̀ ẹ ṣeun gan provost bá wa gbóhùn sókè provost ṣe wà ń bẹ̀. ẹ ṣe ìyá mi. ẹ káàbọ̀ bàbá wa mọ̀ pé ẹ máa tọ́ kámẹ́rà ṣáá ni wọ́n fẹ́ fà á já nìyẹn provost ẹ bá mi ẹ ní dààmú ẹ káàbọ̀. ẹ ṣe ẹ kú ètò. ẹ jẹ́ ń fẹ́ yìí tí mo pẹ́ fẹ́ fà á já ni mo ti jòkó àjọ ń ṣètò ni. ó ṣe mí láàánú débi tí Nàìjíríà ń lọ. no sir ṣe ti gbọ́ fídíò yẹn náà àbí kí n play for everybody kan gbọ́. báwo ìyá mi yẹn máa kó mo sá àkọlé ọ̀sá ogun tí màá yẹn sọ pátápátá mọ́ bọ́. no another one tí yóò bá ẹni tó bá fẹ́ ká play fídíò àfáà yìí lẹ́ẹ̀kan sí kẹ́lẹ́ bá wa dá sí kí provost náà kọ́ lè bá wa gbọ́. mo ní ìṣẹ́bí tó ń ka Kini tó ń ka Quran 95. ok ó yà ń gbọ́ nísàn. ìṣòwò bá lọ tán ibikíbi tí ẹ bá ti pàdé ọ̀wọ́n ọ̀ṣẹ́ bọ́ ẹ parọ́ àti Quran 925 mo gbọ́ bàbá yẹn. ok. ṣáàbì tó gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí náà ó ṣe mí láàánú fún àwọn Christian àtàwọn oníṣẹ̀ṣe. It's time for them to rise up because àwọn kan wọ́n fẹ́ believe pé ọwọ́ wọn ni agbára wà. ọ̀rọ̀ tí náà nìyẹn sọ tó ń ka Quran ó wà ń bẹ̀ o ṣẹ́yí mẹ́rin tó ń ka Quran yẹn mọ̀ àwọn tó ń fọ́lò Muhammad gangan nìyẹn. àwọn ọmọ ẹlẹ́yìn àwọn tó ń ṣe nǹkan tí Muhammad ń fẹ́ ṣẹ́rí mùsùlùmí Yorùbá mùsùlùmí tó bá bá yín ṣọ̀rẹ́ kò ń ṣe mùsùlùmí gidi. mùsùlùmí tó bá wà láàrin wa ń bì tó lòun mùsùlùmí kì í pé òun bá wa ṣe ìyẹn òun ṣe mùsùlùmí ó kàn bá wọn gba ẹ̀sìn ni. because ó sọ ní chapter 5 wípé when the month of the sacrament was passed nígbà tí oṣù ọ̀rọ̀ bá lọ tán ó ní ọ̀nà láti mo ṣòkun àwọn ọ̀ṣẹ́gbọ́ níbikíbi tí ẹ bá ti rí wọn. màá dáre. ẹ ṣe wọn lélẹ̀ ẹ dí wọn lọ́nà ẹ bá wọn títí wọn yóò fi máa pé aláwù lọ́lọ́run ó wà bẹ́ẹ̀. tí mùsùlùmí sọ bá dúró màá mi
wọ́n sọ pé wọ́n believe ẹ kàn sọ pé ó gba mùsùlùmí níbẹ̀ tó ń ṣe mùsùlùmí. Bàbá wẹ̀ tó ń wò bí ẹni máa kú tèmi tọ̀la yẹn àwọn gbogbo wọn á bí oṣù ọmọ Nàìjíríà Sudan náà ti wá pátápátá Somalia Sudan náà ti ṣàn wá ẹ tún wá wo ibi tí odindi gómìnà wà tí èèyàn kan ń pe àwọn kan ní fídẹ̀ bàbá ọmọ ọkọ tó lọ kú pé Muslim ticket àwọn gómìnà Yusuf abẹ́dẹ̀ ń ṣe báyìí gómìnà Kánò wà ń bẹ̀ ó dẹ̀ ń ṣe báyìí. bẹ́ẹ̀ni. ó ń ṣe báyìí gbogbo aṣá tí bọ̀bọ̀ yìí ń sọ ó ń kọ̀ndẹ́mù àwọn oníṣẹ́ ó dẹ̀ ń kọ̀ndẹ́mù àwọn Christian ó láwọn làwọn ní Nàìjíríà. ọlọ́run ní ọjà ó dẹ̀ máa ṣe mí lẹ́nu ní ọjọ́ ìbò Christian kan dẹ̀ máa dìde wọn lọ bó ti fọwọ́n arábì mo blame àwọn Christian Association of Nigeria mami ẹ jẹ́ ká sọ̀tọ̀ síbi tí ọ̀rọ̀ wà àwọn arábì tó wá kẹ́rí bọ̀bọ̀ tí ó dìde tán pè ní ms bàbá yìí ó jẹ́ ẹnìkan tí ọlọ́run náà because gbogbo nǹkan tó ń mú pamọ́ láti rí ọ̀tún tó ṣe mí láàánú ni pé ọ̀rọ̀ tí mẹ́rin ń sọ ń bẹ̀ yẹn tó bá jẹ́ èèyàn kan ló sọ bí Christian ìkílẹ̀ ọ̀la mọ́ wá ti gbé. bẹ́ẹ̀ni. DSS á ti lọ gbé. but àwọn arábì ń bọ gbogbo ẹ̀ máa mi torí tó fẹ́ jẹ ibi tó fẹ́ lọ wọn ò kíá. wọn ò kíá ìyá mi. ṣẹ́rí ó dàbí ẹni pé wọ́n ń lùlù ogun ni they are beating the drum of war. Yes. ẹ bá ẹ̀ dé tí màá mi gbogbo àwọn arábì wọn ní ṣọ́ọ̀bà tó máa gbé tó máa kù. bẹ́ẹ̀ni. ọmọ sá lọ èmi àti yín ló máa kù. wọn máa kó wàhálà nílẹ̀ yẹn tán wọn á sá lọ. ẹgbọ́n kan tí pásítọ̀ ìjọba pásítọ̀ yẹn sọ pé tẹ bá dé north ẹ̀yin làlùmọ́ńjèrè bẹ́ẹ̀ bá dé Lagos ẹ̀yin làlùmọ́ńjèrè gbogbo bí kí tẹ bá dé ẹ tún lẹ́nu ọ̀rọ̀ ẹ ń pè wọn kan ní kèfèrí ẹ ń pè wọn kan ní fídíò. gbogbo bẹ́ẹ̀ ṣe dírẹ́sì mọ̀ tó fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá wọn fẹ́ kẹ́ wọṣọ bẹ́ẹ̀ ṣe wọṣọ. bẹ́ẹ̀ni ká dábò lẹ́nu. kan gbogbo everything ká máa fọ́ ọmọ wa lọ́dún mẹ́rin lọ́dún márùn-ún gbogbo Ọlọ́run dẹ̀ lè fún wọn ṣe. ìyá mi orí ètò tí mo bá tú àbọ̀lẹ̀ mi ò ń ṣe lè kọ́ ṣe mi ò ń ṣọmọ Ọ̀yọ́ bọ̀tẹ́ ni a bá ti bí ire kó tiẹ̀ ló ń pẹ́sẹ̀ wá òun wá campaign kìíní ẹ̀ lóńdó ògùn bẹ́tẹ̀ tí ń bẹ ògùn ó ń wẹ́kẹ̀ tó máa mú yóò fẹ́ jẹ wọn ṣe tíì ẹ jẹ́ ká máa bọ̀ ògùn fẹ́ lè jẹ ẹ máa gbé ṣẹ̀rí àbọ̀ because wọn táwọn ará bíi bá bọ̀ ẹ ń sọ̀rọ̀ travelling lẹ́ẹ̀kan máa mi àwọn tó ń gbé òkúta lé lẹ́yìn àwọn tó náà wọ́n lọ ṣe ṣàríà ó sọ fún wọn ká má padà wá wọ́n lè padà ó fi yé wọn. ẹ wo nǹkan tó wọ̀ ní ìṣe lọ́tún máa mi wọ́n wá kó àwọn ọkùnrin wọn lọ́wọ́ ìjáàbù fún wọn. ìjáàbù wọn máa ń ìjáàbù wọn ọkùnrin ní pátápátá náà wọ́n fi ní ìjáàbù yẹn. pátápátá. ẹ ti rí fídíò yẹn ni fídíò ọkùnrin ni wọ́n. ọkùnrin ni wọ́n. ẹni tí bẹ́ẹ̀ bá tí mo fi tìkẹ̀ tí bẹ́ẹ̀ bọ̀ wọ́n ṣe lọ kó kiri lórí àwọn kan gbà ní bíṣọ̀pù ṣe ẹni tí ìgbà tá a ṣe ní wàá túbọ̀ fún wọn lówó wọn náà wá bọ́ ta. wọ́n sọ pé gbogbo bíṣọ̀pù Nàìjíríà ṣe ẹni tí gbà 2023 táwọn bíṣọ̀pù yẹn jáde táwọn ọ̀ṣọ́ tọ́lá bíṣọ̀pù. bẹ́ẹ̀ ni àwọn mẹkáníìkì tó ń pè ní bíṣọ̀pù. wọ́n ṣe lọ gádà mọ́ra bí yẹn fídíò kan wà bíi wọ́n yẹn bó ṣe ń fún wa ní kíní báyìí fún wa lówó ìwọ tó máa gba owó yìí tó máa gba oúnjẹ tó ní bóòtù fún APC ò ní jèrè ọmọ. bẹ́ẹ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ni you are very correct ẹ̀rọ àríkẹ́ lórúkọ ẹ̀ wọ́n máa ti yàwó mo fẹ́ ṣe ṣòfò fún gan ó lè jẹ́ pé ọ̀la ni máa ṣe fídíò fún ẹ̀rọ àríkẹ́ yẹn ó ti ya wèrè ẹ̀rọ àríkẹ́ ẹ bá mi sọ fún pé ọ̀la mi Yorùbá wù máa jáde fún náà fún alẹ́ mẹ́ta ọ̀dọ́fẹ́ ìjọba lọ ó ya wèrè ni very useless human being ẹ̀rọ àríkẹ́ ò gbádùn o. gbogbo owó ọ̀ṣun ẹ̀ sì tiẹ̀ torí pé ẹ ṣàfẹ́ dépò kí ló dé ṣógun láyé ni ẹ mú ẹbẹ tíkẹ́tíkẹ́ ẹ ń ṣépè fáwọn èèyàn ìyá ìpínlẹ̀ tó bá tàbá lé tínú wọn bá dùn kán lọ kú dànù ṣùgbọ́n tó bá jẹ́ ìpínlẹ̀ nìkan níjọ́ tí Tantolúwa sọ̀rọ̀ ẹ lọ jí gbé ta lọ́lọ́run ẹlẹ́fẹ́ mú Tantolúwa ẹgbẹ́ lọ ṣùgbọ́n èèyàn kan ló sọ̀rọ̀ kò sẹ́ tó lọ mú wọn kò sí àwọn kírísítẹ̀ bó ṣe bí wọn tó wọ́n ṣe bí àwọn oníṣẹ̀ṣe tó yìí wọ́n á dẹ̀ dìde wọ́n á lọ vote fáwọn aráàlú ìjọba it's a shame
àní president àní vice president tó ní ẹgbẹ́ gbogbo kìíní yẹn gọ́vnà ìbádẹ́ ṣe báyìí. Ó hèlì ẹ̀ èyí gọ́vnà. ọ̀rọ̀ tó ń sọ yẹn hate speech tó bá jẹ́ mi àti yín la tọ́mọ̀ wá ti máa wá wa. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ kékeré ni mo sọ fún Sanwó-Olú níbi ìníjọ́ kìíní ọ̀nà ọ̀tọ̀lẹ́tọ́ lọ gbé ní báràkì wọ́n rò pé mi torí àjọra wọ́n mọ̀ pé mi wà ní UN bí mo ti sọ̀rọ̀ wọ́n ti lọ gbé bọ̀bọ̀ yẹn tí Sanwó-Olú sọ pé soldiers are useless mo ní ẹ̀yìn so àwa useless báyìí nígbà tẹ fẹ́ lò wá ní EndSARS mo ní òun ló jẹ́ kí Àbọ̀dé sọ pé ọpọlọ ẹ̀ ti yí èmi lẹni tó sọ̀rọ̀ sí Sanwó-Olú mo wà ní uniform sọ̀rọ̀ sí ṣùgbọ́n wọ́n pè wá. Màámi mo dúpẹ́ ṣí ẹ̀ fún mi à ń gbọ́ yín. So níbo la ń lọ níbo la dé níbo la ti ń tọ̀ nílẹ̀ Nàìjíríà ẹ̀ṣálẹ̀ àwọn ọmọ Yorùbá yìí ẹ̀ṣẹ̀ bójoojúmọ́ là ń pariwo kíní it's time for us to united ìyá mi ẹjọ́ ẹ má bínú ọ̀rọ̀ mi ilé fi yín nú kó tó di 2020 nígbà tó ń campaign mo sọ kíní yẹn àwa pẹ̀lú àwọn Súnkànmí lájọ kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation mo lè sọ kíní kan jọ yẹn wọ́n ní tí Tinubu bá ti wá ọ̀la máa gba Yorùbá mo ní tí Tinubu bá ti wọlé Yorùbá nation di story àtúnlé ìgbàgbọ́ ibẹ̀ là ń lọ yóò yá mo sọ kíní yẹn lọ́jọ́ kíní àná mo ní tí Tinubu bá lùsì election yẹn ẹ rí i pé àwa gan la máa kọ́kọ́ gba Yorùbá nation wa. mo tọ́jọ́ pé tó bá ti wà bẹ́ẹ̀ ìgbà ẹ̀ lọ́ba ní Yorùbá nation gbà má mi 4 years ti parí 4 years mi ò sọ pé bóyá kò lè win mo máa ń sọ lójoojúmọ́ Tinubu ò ní di election anybody kò win ó ní di Supreme Court àtàwọn judges dẹ̀ ti ń gbalẹ̀ ìyá mi èmi ń kọ́lé fún yín mo wá yàn ní àṣàlá INEC tó bá gbọ́ kí ní ọ̀tá lè máa ṣáì ilé tí mo ti kọ́lé tí mo ti ra gbogbo ẹ fi yẹn lẹ̀ bọ́ọ̀lù tí mò ń sọ màmí ṣé ọdún mẹ́rin bá wá tán báyìí nígbà tí àwọn hungry Fúlàní ti dúró àwọn Muslim àwọn sọ pé a fẹ́ gba Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé wọn tó kù inú ẹ̀wọ̀n láti bá wọn. bàbá yìí bẹ̀yẹ àdé sá lọ sí France sá lọ jókòó ìkọ́ kò sí agbára táwọn tó wà bẹ́ẹ̀ nílé yìí pẹ̀ látòrí Tinubu in another 15 years fún ọ̀rẹ́ síláyé má kì í ṣèkù because the body ó lè máa reduce ẹ̀jẹ̀ lójoojúmọ́ níbo ni Babangida wà ní. so tí a gbé ibi tí a ń lọ ilé yìí wọn èyí tó dẹ̀ ń dùn mí jù àwa Yorùbá náà fẹ́ fi ṣẹ́wó. àwa Yorùbá náà fẹ́ fi ṣẹ́wó. ìlú ẹgbẹ́ wọn tó ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́ gbogbo nọ́tà àwọn kan tí pásítọ̀ yẹn sọ léde Haúsá nìyẹn ó ní ẹ lọ gbogbo northern part of Nigeria ẹ̀yin lẹ ń tọrọ jẹ jù. ẹ̀yin lẹ láàbù máa ń jèrè jù dábàdàkúta àyà ilẹ̀ Yorùbá tó ń ṣàlùmọ́ ń jèrè ó ní àárín wọn rí àkọ́ní ẹ̀dẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ẹ̀wá àwọn kan ní fídẹ̀ ẹni náà bá ti lè gbà ká lọ kú dànù wọ́n gbọ́n dẹ̀ wá ń ṣe báyìí wọ́n ṣe báyìí hate speech bàbá àwọn nìkan náà wà ń bẹ̀. ẹ bá wa tẹ fọ́fọ́fọ́ ẹ dákun bàbá ẹ má bá wa sọ lédè Yorùbá. ẹ ṣe máa ń bí no it's okay. wọ́n pọ̀ bẹ́ẹ̀ o wọ́n bá bẹ̀rẹ̀ báyìí ẹ ṣe báyìí ẹ bá rí wọn ẹ bá wọn nǹkan tí Kini ọdún àṣọ nìyẹn gbogbo ẹrìtì àṣírí ti tú àwọn èèyàn ti ń sá kúrò ojú àwọn èèyàn ti là. ìbéèrè lọ́wọ́ èèyàn kan mo ní kí ni ẹ̀ṣẹ̀ kí ni ìjìyà ẹni tó bá fi Islam lẹ̀ oníkàdé lórí onírìlì yìí àwọn lè ń wò wọn. àtọ́ bá dìde báyìí máa mi èmi ń dìde mò ń bá mùsùlùmí kan ó sọ pé irọ́ máa mi mo sọ ẹ̀rì kùránì wọn ló wà ní ìsọdí ẹ̀ lójoojúmọ́ wá bá mi jìnnà ẹ̀. kò sẹ́yìn kan sọ pé mùsùlùmí èmi ọ̀rẹ́ mi màá kàn sọ pé ó gba mùsùlùmí ni ó kàn kẹ́wù ni ó mọ nǹkan tó wà. ó mọ tó wà ní àlùkùránì. ẹ̀rí mùsùlùmí ó sọ fún wa pé ó ní ẹ mú wọn ní ọ̀rẹ́ àjò. bẹ́ẹ̀ ni. ẹ mú wọn ní ọ̀rẹ́ àjò. ó ní ẹ gbá ẹ̀mí lẹ́nu wọn títí wọn yóò sọ pé aláwọ̀ lọ ó ti kọ́ síbẹ̀ ẹ lè jẹ́ díẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ lọ tún kùránì kan ẹ mẹ́rin lè tún tọ́ ó ti wà bẹ́ẹ̀. ó ti wà bẹ́ẹ̀. mi ò lè sọ pé mo fẹ́ ràn yín ìyá mi kí n lè máa gbèrú bẹ́ẹ̀ ṣe máa kú ṣé Ọlọ́run tó dá èmi tó dá gbogbo àwa táwa ń bí a wá nítorí pé o Yorùbá wuyì o kò ṣe tí mo fi ṣe o kí n lọ gé lórí ẹjọ́ irú Ọlọ́run ò nìyẹn. àmọ́ wa Ọlọ́run àmọ́ ṣùgbọ́n tó ń gbé wá fún ẹ máa gbà wá. ẹ jẹ́ ká pèsè èdè làákàyè nítorí pé wọn ò jẹ ẹ̀dẹ̀ wọn máa sọ pé Ọlọ́run fúnra ẹ lè jà tó bá wù Ọlọ́run àsọ gbogbo wa lédè kan náà ó wù Ọlọ́run kó ní kánukú lọ síbi títí ẹ̀ ọ̀tẹ̀ máa máa sọ fún mi pé Ọlọ́run sọ pé kẹ́ pààyàn tọ́ba gbogbo nǹkan tí màá yẹn ń sọ lẹ́ẹ̀kan yẹn bàbá tó ń sọ lédè Haúsá yẹn ó máa máa fọ Ọlọ́run sí Ọlọ́run sọ pé irú àwọn èèyàn báyìí ẹgbẹ́ àwọn dànù
Muslim ticket òun ni Ọlọ́run bá fọwọ́ sí àwọn tí náà bá ti dùn wọ́n lọ kú lọ́yìn mútù nípa lọ kú dànù tó ń tẹ̀lé answer sọ ni. And gọ́fúnà dẹ̀ wà bẹ́ẹ̀ báńkàdé lè gọ́fúnà tó yẹ kó sọ fún pé ọ̀rọ̀ tó ń sọ yẹn bàbá wà bẹ́ẹ̀ ó gbọ́ o ìyá wà bẹ́ẹ̀ ó gbọ́ o gọ́fúnà tó gbọ́ ìyá mi. Níbi tá a bá lọ ẹ máa dùn tó bá dójú ẹ̀ mo dúpẹ́ ìyá mi mo ti gbé bọ̀rẹ̀ iṣẹ́ ológun mo ṣe for 38 years àjọba ìjọ fàánì ẹ̀rọ ìbínú ìyá mi pé bọ́ ìsinmi lọ sókè. no ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó bá mi ní ara níbì kan wípé bàtà ń pariwo gbà pé Yorùbá nation ẹ jẹ́ ká dá dúró orílẹ̀-èdè Yorùbá ló lè ṣe ẹ̀yàn kan lè bá wa ṣe ẹ jẹ́ kẹgbẹ́ Yorùbá nation. ẹ jẹ́ ká gba kínní mo pariwo tó ìyá mi. ó ṣe mí láàánú wípé bá ṣe ń pariwo tó nígbà yẹn wọ́n ń búlì wa wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí wa. Tí Tinubu bá ti débẹ̀ ó máa fún wa ní Yorùbá nation. Tinubu ò lè fún wa ní Yorùbá nation. Tinubu ò lè àyàfi tí wọn ò bá jẹ́ kí Tinubu wọlé nìkan ló lè fi fún wa ní Yorùbá nation. Àwọn náà lè ti wá mọ̀ wípé tí Tinubu ò bá tàn bá jẹ́ kí Tinubu wọlé Tinubu bá fẹ́ because Tinubu fún ara ẹ sọ wípé tẹ́ ẹ̀ bá jẹ́ kó òun wọlé òun á padà sílé. Wọ́n dẹ̀ mọ̀ pé ilé tí Tinubu fẹ́ padà sí yẹn wọ́n mọ̀ pé ilé Yorùbá nation ni. Ó ní wọ́n ṣe ó dẹ̀ mọ̀ pé òun gbé Yorùbá nation ti ń gbé àwọn ọmọ Yorùbá already. Ó ní wọ́n ṣe fún Tinubu ní kinní yẹn. Sunday Igboho ṣe ń lọ gbà yẹn Sunday Igboho wọ Èkìtì ó wọ Oǹdó gbogbo Oǹdó dẹ̀ shut down. Somebody said no one said so. No one said what? No one said so. No one said what? Because I said it. Èmi sọ ní Adé Buhari ṣe jáde fún mi pẹ̀lú Mewolaka àti àwọn aṣíwájú bloggers. I said it. Wípé títí tọ́ba a pariwo fún yín nígbà yẹn ṣùgbọ́n ẹ̀mọ́ nísìnyí tó bá gbé campaign Tinubu wá fún mi mo máa campaign Yorùbá Wuyì lórúkọ mi torí nígbà yẹn a rí àìmọye ọ̀fà èmi yìí kò yẹ kí n máa ṣọmọdé mọ́ nílùú òyìnbó a rí àìmọye ọ̀fà torí ó gbóná nígbà yẹn tí ọ̀fà oríṣiríṣi ń jáde wá ṣùgbọ́n èmi tọ̀hún ẹ̀ dáhùn wípé káwọn èèyàn mi kọ́ kò ní kinní ni now listen tàbí kó máa ya ní ìbú tó máa lọ ya ní òwò tàbí kó máa ya lóòrò bá lọ ya ní ìbú tá a bá dìbò 2027 ṣé rí the best ni pé kó ní ká kú dúró láàyè ẹ mọ̀ pé kí ní nísìn agbọ́n sà. ẹ bá kọ́ Yorùbá nation títìlà ní Nàìjíríà báyìí ẹ̀wọ̀n lẹ́nu ẹ kọ́kọ́ Yorùbá nation ẹ wá dé kẹrin láàrin títì Nàìjíríà ẹ̀yẹ kọ́ ẹ fi yòókù lọ mú kó wá lọ síbi náà tó ní Yorùbá nation tó wọ́n ti ṣe ẹ̀ tó ti lọ làbọ̀n so àti lùsì kìíní yẹn yá mi èmi ti yọ owó fi ẹsẹ̀. Bàbá mi ẹ má wà discourage inú mi dùn pé ológun ni yín provost ẹ̀yin èèyàn mi ṣẹ́ wa pẹ̀lú mi àtàwà lórí YouTube ẹjọ́ tó lọ lọ́hùn kíní tí YouTube yẹn ó ti dákẹ́ bí ọmọ bá wa contribute sọ̀rọ̀ tá à ń sọ yìí YouTube yẹn dákẹ́ àlejò wọn láwọn èèyàn tẹ̀tọ́ ń pọ̀ ìwà lẹ́wà náà ló tún sọ sí fáwọn èèyàn ẹ bá wa like ètò ẹ bá wa share video yìí ẹ bá wa kọ opinion èèyàn kan lè kọ comment 1000 bí ṣe ń sọ̀rọ̀ yìí mò ń wò káàkiri mò ń wo comment mo ṣe mọ̀ pé comment orí YouTube ti dúró ti Facebook náà ti dúró TikTok nìkan ló sì ń bá wa comment ṣé rí ẹ má jẹ́ ẹ̀yin èèyàn wa ṣé ẹ̀yin náà ti lose hope lórí Yorùbá nation bàbá mi èmi ò lose hope o provost mi ìfẹ́ kẹ́ lose hope àti gbogbo ẹ̀mọ Yorùbá tẹ́ bá ń wò mí mi ìfẹ́ ká lose hope 2027 is around the corner ṣe rí di mọ́ tààbà dáadọ́ tó bá sì jọ ń ṣe pọ̀ tribalism yẹn máa continue Yorùbá we want to vote for Yorùbá Igbo we want to vote for Igbo Fulani we want to vote for Fulani tribalism yẹn dẹ̀ ń fìyà jẹ àwa tá a jẹ́ tálíkà so we should not give up on Yorùbá nation tó bá ní wọ́n gbé fún Tinubu ní 2027 after Tinubu bá kó bẹ̀rẹ̀ ní 2027 ní 2031 kí ló máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá tó bá wá ní wọn ò gbé fún Tinubu ní 2027 tó ní ká dá dúró àgbákò náà tún ni tó
torí insecurity yìí àwọn people it will be lucrative business that will continue and àwọn wèrè tó wà nílẹ̀ Yorùbá àwọn ṣoṣo àwọn ẹni òfò tó jẹ́ pé wọn ò rí owó láti fi dá àwọn ọmọ olókoòwò irú wá sí láǹsìn wọn ò lè establish business fún because wọn ò fẹ́ progress all they want ni pé aláàjì sàlámù àlékún aláàjì sàlámù àlékún ẹfún ẹmọ ọfẹ lọ sí school kó máa fún wọn ní kóńgò gàrí kó láwọn ń yọ sàká àti mùnírù. ìyá mi ẹgbẹ́ bínú ẹ jẹ́ ká padà sí àyè Buhari tẹ́ sọ yẹn máa mi. ok. nǹkan ṣẹlẹ̀ èyí tẹ́ bá jẹ́ ọmọ Ọ̀yọ́ state níbi ẹjọ́ ẹ rán mi létí tí ò bá jẹ́ Lam Adésínà ajé Adédọ̀jà nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin Yorùbá àti Fúlàní pápá Fúlàní Buhari ọkọ̀ ṣe ní mílíkì náà ó ti rìtáyà ó gbéra láti Katsina mo wà ní Ìbàdàn mi ò mọ kókó ṣé Lam Adésínà ní àbí Adédọ̀jà ló jẹ́ gọ́ọ̀mù báyìí wọ́n ní gbéra láti Katsina ó dẹ̀ fly wá sí Ìbàdàn ó tà sí normal thing as the military ó kọ́kọ́ wá sí 2D àkọ́kọ́ ṣe guard honour fún ó dẹ̀ lọ bá gọ́ọ̀nà ó dẹ̀ challenge gọ́ọ̀nà pé wọn ò tún gbọ́dọ̀ pa Fúlàní kan nìbàdàn wọ́n dẹ̀ àgbẹ̀ ìwò nígbà tí màá ní wá wà lórí èyí ẹjọ́ Fúlàní wo náà mú bí Fúlàní ṣe pààyàn tó. kò sí o and the legacy continues bí wọ́n ṣe pa àwọn èèyàn tó ní Ọ̀yọ́ níjọ́wọ́ Ṣèyí Mákindé wọn ò bí da kówó kí ọ̀sìn wọn ò bí Ṣèyí Mákindé da débẹ̀. Ògúndé o. Ògúndé o a padà fàájà lórí ètò ilé ní yo a padà fàájà because kí ni òpù wa kò sí òpù wọ́n yẹ pàrọ̀ tó lọ́yọ̀ọ́ ń jọ òun tó pọ̀ lẹ́tí fídíò tún gbé wọ̀ báyẹn tó gbé wọn ó kúnlẹ̀ bẹ́ẹ̀ ni pé wà lójú pípa mi wà lójú ogun ni. ṣé wọ́n yìn ní ọ̀sán gangan ní Ọ̀yọ́ state ẹ wo èèyàn tí wọ́n pa wọn ò bí Ṣèyí Mákindé rè kówó bọ́là wọn ẹ bá wa gbóhùn sókè Ṣèyí Mákindé wọn ò bí rè kówó bọ́là wọn à ń gbọ́ yín o. Battery 90%. Hello. iPhone 5. Network kọ́ à ń gbọ́ yín. Ok, ẹ jọ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ inú mi ń dùn sí i because èmi tún ṣe padà sí Amẹ́ríkà ni mi mọ nǹkan tá a lè ṣe gba àwọn bàbá kan ṣáà wà tán ni wọ́n ní nǹkan tó máa gbéra wọn sórí kinní àwọn blogger máa lọ bá wọn ṣé wọn ò lè wá nǹkan kan ṣe sí ni tó ń yóò sú mi. kò sú yín tó mi àwọn bàbá tó máa ń bọ̀ tàpé àwọn lè gbanú ògiri wọlé kí lóò bá yẹn ò help wa. bẹ́ẹ̀ni. but why are they coming online wọ́n tún ṣe ẹgbẹ́ kan sórí online Yorùbá Gidi ìyẹn gbé sí ó ní ìjígbé òun lọ sínú ìdíròkò 60 years lòun ló ń bẹ̀ ń bò dé èdè ṣé kò gbọ́yà tó ń jẹ àwọn èèyàn ni. Kini yẹn lèmi ṣe kí n wò ó ti máa ń pẹ́ ọkọ̀ kí nìkan ẹnìkan mi wo fíìmù mi wo program mi wo program yẹn mọ́ because we don't expect you guys to be coming online máa sọ pé ẹ ṣàwọ́ ẹ. àwọn lè ṣe báyìí àwọn lè ṣe báyìí nǹkan tó lè ṣe lóru ni tí wọn ò nídìí láti ẹ̀ ti sọ fẹ́yàn kan pé àwọn fẹ́ ṣe é. ẹ kú ètò ayé ò ní mú ẹ o ò ní fẹnu kọ ò ní fara kọ o. ẹ ṣeun gan bàbá mi ẹ sọ̀rọ̀ kan ṣe bá mi tọrọ yẹn sọ ẹ ní àríyọ bá nation tó. ẹ tún kábọ̀ fún sẹ̀ríà ìyá mi ò fẹ́ jà fún Lagos ìfẹ́ jà mo ń jà fún Ondo ọmọ Ondo ẹ̀kẹ́ ni mí Ògún làwa ń bọ̀ ṣàyẹ̀wò lè dọ́dọ̀ wa wọ́n mọ bí wọ́n lè gbé lọ because àsìkò tó àwọn ọmọ wọn ò ní lè jáde wọn ò ní lè ṣe transport ẹgbẹ́ ọmọ ọmọ ọdún mẹ́fà ẹgbẹ́ ọmọ wọn tí wọ́n bá ti lọ set up ní sharia court yẹn síbì kan wàhálà bá dé ìyá mi. ẹ jẹ́ ká tún play fídíò yẹn lẹ́ẹ̀kan sí. ẹ̀jẹ̀ àwọn ológun lórí ilẹ̀ wa kẹ́mú wọn lẹ́rú lórí ilẹ̀ wa kọ́ mú wa lẹ́rú. wọ́n sọ̀rọ̀ Ohun
kẹ́tìlẹ̀ mọ́ wọn mọ́lé lórí ilẹ̀ wa ẹ̀sìn mọ́ wọn. wẹ́rẹ́rẹ́ Wọ́n gbọ́dọ̀ lọ ọjà. Wọ́n gbọ́dọ̀ lọ ọjà. Kẹ́tìlẹ̀ mọ́ wọn jáde àgbọ̀ níta. Ẹ̀sìn mọ́ wọn. wẹ́rẹ́rẹ́ Àwa Mùsùlùmí lálẹ́ tó àti ṣe kébìrì mọ́lẹ̀. Ìyẹn ṣe fi ní ó lẹ́tọ̀ àti ṣe wà mọ́lẹ̀. وكفوا لهم كل مرصاد بتبقى ẹ wù ànábì fún wọn bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ wọn bẹ̀. Ẹ tilẹ̀ fún wọn bẹ̀. Ntọ́lọ̀ sọ́lá àgbà ni. Mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ wípé ntọ́ yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ láṣẹ lórí ẹnìkan tẹ́ni ẹni yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀wọ̀n fún ọ̀fẹ́ yìí o. Ohun tẹ́ ẹ bá ṣe fún yàn tẹ́ ẹ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o. Ẹ̀kẹ́ ààrẹ tiẹ̀ tẹ́ bá ààrẹ tiẹ̀ òun ààrẹ tiẹ̀. Pípa wọ́n ní kọ́ tí wàá bọ́dọ̀ tẹ̀ wá o. Wọ́n ní kọ́ tilẹ̀kùn mọ́ mọ́ onílé o. Lórí ilẹ̀ wa fún fídíò ẹ̀ máa pílẹ̀ pé bá a gbóhùn sókè tó tún ń pòwe. Nípa àtètè mọ́lẹ̀ ò lè sá lọ. Ò lè sá lọ àtètè mọ́lẹ̀. Ó dáa báyìí. Inú mi dùn sétò tẹ́ ṣe ní alẹ́. Inú mi dùn pé mo dẹ̀ ní àǹfààní láti pété náà lè dá. Ṣé rí inú mi dùn náà ó yẹ kó ṣe wá báyìí torí gbogbo àwa ọmọ Yorùbá adọ́rùn mòótọ́ ni wá. Adọ́rùn mòótọ́ la jẹ́. Bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí àwọn kọ̀ọ̀kan tó tẹ̀ sí pé àwọn ní tó yẹ kán yìí jọmọ Yorùbá gan tí wọ́n la ojú wọn báyìí wọ́n dẹ̀ la etí wọn wọ́n ń gbọ́ báyìí ẹjọ́ kí làwọn nígbà tẹ rírù nǹkan báyìí tán àwọn àfáì tí ń jáde sí wọn ti ń sọ ìgbà tẹ láwọn ms bàbá wọn parọ́ ni ṣé wọ́n tún ṣe ẹ ti ń gbọ́n sìn káàkiri ṣé wọ́n tún parọ́ náà ni àwọn kan dẹ̀ sì jókòó sínú ìsìlámù yẹn wọ́n dẹ̀ sì jókòó síbẹ̀ tẹ́bi bá jẹ́ kí mo sì jẹ́ mùsùlùmí ni pẹ̀lú ilé tí mo gbọ́ yìí máa kúrò bẹ́ẹ̀ gbogbo tó bá bù kó máa gbà àwọn kan sì jókòó síbẹ̀ wọ́n sì láwọn ń ṣe ẹ̀sìn wọ́n láwọn ń ṣe ẹ̀sìn I'm sorry to say then ẹ wo orú ms bàbá gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn àwọn kan tún sì jáde wọ́n á máa ṣe èpè fún ẹ̀yin fúnra yín lè fojú ara yín kà eri bí àwọn èèyàn ṣe kà kí ló ṣe wá àwọn ọmọ Yorùbá kí ni pírọ́blẹ́mù pa kí ló ṣe wá gangan wọ́n jẹ́ ẹ ti mọ̀ pé Allah kò ń ṣe Ọlọ́run bàbá Akéwùgbà Gold ó sọ àwọn wáàsí tó bá lóhùn ṣàbí tó bá fi ń bá wọn kan wí gbogbo ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ tó máa ń ju gbogbo èlèmí máa ń ká ó sọ níbi kan níbi tó lóun ti ń pàrọwà tó lóun ṣe ó ń dọ́gbọ́n sọ̀rọ̀ ó ń ṣe wọ́n ìdíkọ̀ peacemaker bá láṣẹ máa sọ ó ní ìgbà táwọn bàbá àwọn gbé wá ń gbà yẹn ó ní ọgbọ́n ó dẹ̀ lè máa sọ pé kí ni ó lọ ọgbọ́n náà fi gbà lọ́wọ́ náà fi ń gbà tọwọ́ wọn èyí náà ẹ̀fọ́gbọ́n bá wọn ṣe ni ẹ̀fọ́gbọ́n so definitely ọgbọ́n yẹn lòun sì fẹ́ kán máa lò fún wa ọgbọ́n tó lò fáwọn bàbá wa ń gbà yẹn náà sì fẹ́ kán máa lò fún wa ẹ wo bí tí ọ̀rọ̀ ń lọ ẹ̀yin kọ̀ọ̀kan tẹ bá ní kò lè kàn yẹn jẹ́ mùsùlùmí àbí ẹ jẹ́ kìrìsìtẹ́nì gbogbo advice mi pé gbogbo ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì àbọ̀ oníṣẹ̀ṣẹ̀ tẹ bá sì ní mùsùlùmí kan nínú ẹbí yín ẹ máa sá fún o I'm telling you ẹ máa sá fún because nǹkan máa ṣe gbogbo all these things fún wọn secondly bàbá wa Tinubu tàìtì ẹ̀ ń sọ iná kò lè gbé wọn ẹ mọ̀ kan tí mo sọ pé kò lè gbé anybody irú àfáà tó ń sọ̀rọ̀ kò lè gbé I'm sorry bàbá mi sọ pé wọ́n bí ní kò wọ́ ẹ lè gbé tó lè gbé gómìnà no ẹ sọ fún mi tó lè gbé gómìnà yín tó fún wọn tó fi lè gbé gómìnà fi lè gbé irú àfáà yìí tó bá gbé àwọn kàbá àwọn àdìdè ó máa sọ́lẹ̀ ni á sọ́lẹ̀ tipátipá so ẹ má ìsọ ìpè kan gbé àwọn bàbá yìí ṣe bí àwọn mùsùlùmí wọ́n á jí wọ́n á pèrún láàárọ̀ ní ìdájí wọ́n á pè láì márùn bẹ́ẹ̀ ni kí ni a máa dún microphone ó sì ń dún bẹ́ẹ̀ náà kí n tó kúrò ní bẹ́ẹ̀ kí n tó kúrò ní bẹ́ẹ̀ ṣe ìdún náà nìyẹn tí n bá báyàn sọ̀rọ̀ lórí fóònù àmà gbọ́ tí microphone yẹn á máa ké ṣe bí àwọn kìrìsìtẹ́nì tó ń wàásù nínú kìíní nọ́mbà mùsùlùmí ń wàásù á close gbogbo ojú títì ẹ̀wọ̀ ẹ̀fà tó bá fẹ́ kọjọ́ síìkì ni ó fẹ́ bímọ ni ìbá kú síbẹ̀ ẹjọ́ kí náà sọ nípa ti mùsùlùmí ṣọ́ sọ gangan tó gbogbo ẹ̀yìn kẹ́yìn sọ pé kán gbé wọn kò possible
òdìjọ́ tí Yorùbá bá mọ̀ pé òun ẹ̀sìn tóun ń ṣe yìí ẹ̀sìn kan ló máa inú mi dẹ̀ dùn ṣẹ́rí gbogbo èyí tẹ́ pera yín ní mùsùlùmí tẹ́ sì jọmọ Yorùbá tẹ́ rò pé ẹ̀ ń ṣe ẹ̀sìn tẹ́ rò pé inú yín ń dùn sí àbí tẹ́ dákẹ́ tẹ́ ń wò pé bóyá ẹ̀ lè ṣe ẹ̀ fẹ́ kúrò ń bẹ̀ ó padà bọ̀ lórí yín ẹ̀wọ̀n àwọn Haúsá ń sìn gbogbo kìíní kan nírọ̀lẹ́ bọ̀bọ̀ Haúsá yẹn ń sọ jáde pé àwọn máa clear Haúsá díẹ̀ onítòun bá ti fojú rí báyìí àbọ̀ ń gbọ́ Haúsá kan lọ sóko oníbẹ̀ làwọn máa fún àwọn máa pa silently so wọ́n ti clear Haúsá díẹ̀ ó máa dẹ̀dẹ̀ nílẹ̀ Yorùbá tó bá rí pé à ń gbé ọwọ́ káàkiri ṣe kìíní kan gbogbo ẹni tẹ́ bá ń lọ sóko àbí tẹ́ ṣe ń lọ sọ́nà ọjà ẹ máa kíyèsára wọ́n á máa mú wọn balẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni everybody lọmọ tó ń ṣẹlẹ̀ ń sìn irú àwa Yorùbá tá a sì láìdẹ̀ sì ń ṣe Islam bàbá sọfọ tí ẹ má bínú mo dárúkọ wọn lórí ẹ má bínú pé Yorùbá wù pé mo dárúkọ wọn á dárúkọ wọn for one reason lórúkọ nǹkan lè mọ̀ pé àwọn gangan ni bàbá jáde sọ pé Yorùbá tó bá sì ń ṣe Islam lọ́wọ́ tá a wà yìí ó dà pé wọn tí ìmọ̀ nǹkan tó ń ṣe wọ́n jáde wọ́n bẹ̀rẹ̀ sí gbé máa yẹn ṣépè wọ́n bẹ̀rẹ̀ sí gbé ms bàbá ṣépè. Sokoti gbẹ̀mẹ̀ bàbá ṣépè. bẹ́ẹ̀ ni mo sọ wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé orí ẹ̀ ti dàrú kìnnìkan àbẹ́gbẹ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ fún yín sà òótọ́ ọ̀rọ̀ ló sọ fún ẹ̀bà ọmọ Yorùbá tó bá pèrè ní ọmọ Yorùbá tó bá sì ń ṣe Islam pẹ̀lú gbọ́dúrú wọn tẹ́ ẹ gbọ́ yìí tẹ́ bá sì sọ pé ń ṣe Islam pé Islam kan ṣe kinní kan àtẹlẹ tó ṣe àtẹlẹ kò sí kankan méjèèjì tó àtẹlẹ pé oní peacemaker làwa àwa ò ṣe kinní kan Islam is Islam ẹ ti gbọ́ pé ṣé ti gbọ́ sí ẹ ti gbọ́ pé ẹbọ Saudi lẹ̀ ń bá wọn ṣe kò sí Islam kan yàtọ̀ sí kan èyí kan fàlàfíà ọmọ Yorùbá ti gbé titi yín ni ẹbọ Saudi ni then why can't you leave it for God's sake tẹfẹbọ Saudi lẹ̀ must you do Islam ni ló fẹ́ máa wọlé pa ló ti ń pa yín ló ti ń ṣoríṣiríṣi ẹ náà lẹ ń gbọ́ kí ló kù tẹfẹ gbà ń di ẹ jẹ́ everybody dìde ṣẹ́rí ìtàbá fi ọ̀rọ̀ Yorùbá nation ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run máa ṣe Ọlọ́run á gbà fún wa ṣùgbọ́n lóòótọ́ àti kó sí páńpẹ́ ilé iná ẹ ṣàjẹ́ ká máa fàdúrà tì ká máa bẹ Ọlọ́run fún bàbá Tinubu kó jọ̀ọ́ ká máa bẹ̀ ni pé kó jọ̀ọ́ kó torí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ because tábàlà ṣẹ̀ṣẹ̀ ń gbé kinní kan sì pa afẹ́fẹ́ sí wọn kó má lọ dogun ọ̀nà méjì ẹ jẹ́ àti onísìnyí àti pápá kó sọ́wọ́ ẹ jẹ́ ká máa fọlọ́run ọba tì wọ́n ká máa fọlọ́run ọba bẹ̀ wọ́n and then tó bá máa ṣẹlẹ̀ tínú máa fi bí bàbá yẹn náà tó máa jagbà tó máa pín òní ká máa gbà. ṣé ní gbogbo ìtẹ̀tẹ̀ rò pé wọ́n Nàìjíríà ẹ má bínú.